Subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹjọ́ tuntun Ọlọ́run wọ́n ti wá lé wa bí táwa tá dín ìtajà tẹ́lẹ̀ o láyé Iyana Mortuary bí a tún wá kẹ́rù wa lọ sí abẹ́ bridge pé ká tiẹ̀ wà ká ti máa tajà ń bẹ̀ ìyàwó àtọ́wọ́n máa sanwó sùkọ́ máa sanwó lé ó kọ́ mi ní Ismail ọdún bàkú ẹjọ́ tí wọ́n lẹ́wọ́ aṣáyẹ bridge wọ́n tún wá bẹ́ẹ̀ sí wọ́n tún wá lé wa kó bẹ́ẹ̀ sí náà again ní ẹni Monday ẹjọ́ tó rọ lọ skul bí owó lọ́wọ́ wa a máa sanwó skul àwọn ọmọ ta ní a máa jẹun ẹjọ́ tó rọ lọ kò sí nǹkan tá à ń ṣe ń sìn àṣoṣo látún wà ń sìn àwọn tá a ti lè bọ́ takatẹ̀ kọ́ tajà náà ká tó lọ sí fi òṣèlú APC gbogbo wa náà ẹjọ́ tó rọ lọ ọ̀gá wa Dàpọ̀ Abíọ́dún gómìnà wa àti kọmíṣánná wa ẹjọ́ tó rọ lọ bá aṣáájú bíríìjì yẹn fún wa a ti mọ̀ pé àwọn tó ní bíi ministry of health ló ní bíi tipẹ́tipẹ́ tá a mọ̀ tá a wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ bẹ̀bí tá a fẹ́ wọ láyé bíríìjì yẹn kọ́ bá a ṣe ṣàpọ̀ stroke fún wa náà gbogbo àwọn àbẹ̀ àti wọn family again káàdùn máa iṣẹ́ tó máa ṣe á gbá ogo bẹ̀ á tún kó ogo bẹ̀ wọn ò lè yàgbẹ́ sí wọn lè tún bẹ́ẹ̀ wọn lè bàbẹ̀ jẹ́ mọ́ ń sìn tẹ́lẹ̀ mọ́ á ṣe ogun wọn tó yẹ ká ṣe already kọ́ tó wà wálé fún wa ní good news láti lọ ṣe gbogbo ayé bíríìjì yẹn lẹ̀ wọ́n ti lọ síbẹ̀ ń sìn wọ́n tún wá láti yẹpa fún wa ẹ̀jọ̀ yẹn kọ́ bá wa ṣì nǹkan táwọn pípù lówó kọ́ mi ní Ismail ọdún bá kú Iyana Mortuary lọ́bí mi sí Iyana Mortuary làwọn náà ti yé yín bàbá ẹ̀jọ̀ tó ọlẹ́ bá wa síbẹ̀ o. Salamu alaikum. Da Allah muna neman taimako gare ka mai girma gwamna duk da kokarin da aka yi muna a nan ga kusan shekara 5 ko 6 da suka wuce mun ci abinci daidai gwargwaro kuma muna ƙara gode muku kuma Allah ƙara muku bude amma muna neman taimako rusau ɗin da aka yi wurin ga aka kore mutane ba mu ga wani wuri wanda ya kamata a nan eriyan ba a taimaka muna neman taimako gare ku da Allah buɗa muna gada ana a cikin mu ma Hausa ba Yarba ba muna da yara a nan muna biyan kuɗin makaranta kuɗin haya kuɗin menene don Allah a taimaka muna mu samu dan samu nan wuri a cikin karkashin gada nan don Allah a taimaka mana don Allah muna neman alhormarku a karkashin arzikin da Allah ya muku da Allah muna neman arzikin ku don Allah a taimaka mana a buɗa mana garan nan kowa ya dan samu wurin da ya dan lamba da ya dan ci abinci ya dan ciyar da yaransa muna neman alhormarku Orúkọ mi ni Mrs. Abiola Adisa. Mo fẹ́ sọ pé kó jọ̀ọ́ nítorí Ọlọ́run kó ṣàánú wa àti jẹ́ wọn ò ní nira àti wọn ò ní ní alágbà àwọn ọmọ wọn báyìí ibi tí wọ́n ti dé wọn ò ní jábọ́ kó jọ̀ọ́ nítorí Ọlọ́run kó bá wa ṣe abẹ́ bí kó ṣàánú àtàwà ní Iyana Mortuary níbi ní Iyana INEC kó jọ̀ọ́ kó ṣàánú kó bá wa ṣe abẹ́ bí ká máa rí ibi tí nǹkan rí ọwọ́ padà àwọn ọmọ wa ní school à ní lọ jáde kó jọ̀ọ́ kó bá wa ṣe abẹ́ wọn nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ sáà o. Ẹ jọ̀ọ́ kó ṣàánú wa o a ní bí pọnmọ tá a lè lọ alágbára owó ṣọ́ọ̀bù náà la ṣe ń dọ́gbọ́n eléyìí o wọ́n ní jẹun tí o ọlọ́wọ́ náà orúkọ mi ni Olúwatómísì Àjọkẹ́ nǹkan tí mo fún ẹbẹ̀ wọn kókó jọ torí Ọlọ́run opó ni mí kò sí ọkọ kò sí ẹbí nítorí pé àtijọ́ àti mu wọn Ọlọ́run ò ní sọ síbi tó nira o Ọlọ́run ràn lọ́wọ́ kọjọ torí Ọlọ́run kọ́ bá wa ṣe abẹ́ bíríìjì opó ni mí o kò sọkọ o adájọ́ àdàfà kọjọ kọ́ ṣàánú mi kọ́ bá ń ṣàbẹ̀ kọjọ o ibi tá a ti ń tajà tá a ti wà nǹkan tó máa jẹ òun lọ́ọ́ ti pa ọ̀tọ́ ní kó máa fi kọ́ ẹtì síbẹ̀ o ministry síbẹ̀ o kọjọ kọ́ ṣàánú wa abẹ́ bíríìjì kọjọ ebi ò ní pa wọn kò ní pààrọ̀ wọn o bọ́ ṣe ṣíṣe pọ̀n bọ́ ṣe ṣí tó kọ́ fi ojú àánú kọ́ fi wò wá kọ́ bá wa ṣí Iyana Mortuary abẹ́ bíríìjì o kọjọ tó lọ́lọ́ ebi ò ní pa tí dídì ran wọn ebi ò ní pa wọn àti kẹ́rù síbẹ̀ láàárọ̀ yìí o wọ́n ní kọ́ wá tì wọ́n ti lé wa kọ́kọ́ wá ti kọmíṣánná wọ́n ní kọmíṣánná sọ pé kọ́ wá lé wa kọjọ torí ọlẹ́bí ò ní pa àlè ṣaṣẹ́wó àwọn ọmọ òkú ayé òkú ọdún lọ́wọ́ rẹ̀
wani ina gajiya sunana Idris Muhammad cikin masu trader a nan gurin na Hausawa wanda kasan inda wannan health land din ne yake ne to yanzu an kore mu an ce kuma mu tashi mu tafi ba mu da inda za mu zuwa ga kayan mu nan dai ba inda za mu kai kayan dan Allah a taimaka mana kuma under bridge da muke gani za mu je kuma to an kulle gurin an kore mu kuma dan Allah ku taimaka gwamnati da ku abiyo duke nan dan Allah ka taimaka to kai mana adalci a buɗe mana wannan under bridge dan Allah roƙo muke ba mu da ƙarfin faɗa da ku ko wani abu da ku dan Allah muna roƙo a taimaka mana mun gode kuwa Salaam alaikum. My name is Aisha Abdurrahman. I beg Governor, we need help from you. I am Hausa. I come from Borno, but we need help from you. I beg, help us because of our children, our parents. We have people from. We need help. I beg. We need help from you. Nowhere to go. We want to go under bridge. That drive us from under bridge. We need help from you. We like you. We love you very well. 4+4. We vote you again. We vote you again. We love you with our heart. I beg, come and help us. We need help. We need help from you because of under bridge. Let us go under bridge because of you. We need help. Gomina Bimbola Idowu, I beg Governor wa Oluwadapo, you are excellent. Ẹ jọ̀ọ́ ṣàánú wa. Ibi tá ti manage lórí ilẹ̀ wọ́n ti fún wa notice àti kúrò ńbẹ̀. A fi ìpayà àti panútú lọ sábẹ́ bridge. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá wa ṣe abẹ́ bridge Ṣàpọ́n. Ẹ ṣí tòkun. Ẹ jọ̀ọ́ abẹ́yìn ní ìdìbò ló ń bọ̀ yìí káwa náà lè fi ayọ̀ àti dùnnú ká lè fi jáde dìbò fún yín +4 ìdàpọ̀ náà ní ẹlẹ́ẹ̀kejì ẹ wá bá wa ṣàbẹ̀ bíríìjì gbogbo nǹkan tẹ́ bá ní ká ṣe òun la máa ṣe gbogbo nǹkan tẹ́ bá ní ká tẹ̀lé la máa tẹ̀lé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa wọ́n wà skul àwọn tíṣà kan ti ń béèrè owó skul gbogbo ẹ̀ náà ti di kíní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa bẹ̀yìn ni o káwa náà lè fi fọkànbalẹ̀ ká lè fi dìbò fún yín o ẹ ṣíjú àníwò wa o ká wá bá wa ṣàbẹ̀ bíríìjì o ẹ ṣé o. Orúkọ mi ni Olúwatómisìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run à ń tajà ní Iyana Mortuary níbi ọ̀nà INEC ọ̀dẹ̀ tí wó wa ń bẹ̀ ọ̀nà fẹ́ kọ́ stop ní wọ́n fẹ́ kọ́ hospital síbẹ̀ kọ́jọ nítorí Ọlọ́run abẹ́ bíríìjì bọ́ ṣe ṣíṣàpọ̀n àti ìtòkù kọ́jọ kọ́ ṣàánú fún wa ó pólópọ̀ jù nù wá tí ó sọ̀kọ̀ àdágbàdàfà lẹ́fíbọ̀dì ń bá kiri kọ́jọ nítorí Ọlọ́run kọ́ ṣàánú fún wa kọ́ wo ojú àánú Ọlọ́run kọ́ fi wò wá tó kò síbi kọ̀ọ̀kan tá a máa lọ a dẹ̀ ti lọ sí abẹ́ bíríìjì láàárọ̀ àti kẹ́rù lọ síbẹ̀ wọ́n dẹ̀ ní kọmíṣánná sọ pé kọ́ wá ti ibẹ̀ kọ́jọ kọ́ wò nú àánú ẹ̀ kọ́ wo orí ọ̀fẹ́ Ọlọ́run kọ́ wò mọ́ wa lára kọ́ ṣàánú fún wa kọ́ bá wa ṣí abẹ́ bíríìjì kọ́jọ nítorí a fi títóbi Ọlọ́run bẹ̀ wọ́n hàn ní délé bòkú ọmọ o àṣírí wọn máa bò bíbíkíbi tó bá ń dán máa bá láàánú pàdé o. Commissioner of Environment ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ a fi títóbi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí abẹ́ bíríìjì Iyana Mortuary ebi ò ní pa yín tọmọtọmọ gbogbo ibi tó ọmọ yín bá wà ó máa bá àánú pàdé o. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.